mi ìwọ̀ oòrùn Nàìjíríà mo lè fọwọ́ sọ̀yà o. Yorùbá ló láṣà o, ẹ jẹ́ ká jọ gbé lárugẹ ọmọlúwàbí ni wá mo lè fọwọ́ sọ̀yà o. mo kí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi Arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé yóò tún solówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́ ẹ káalẹ́ nínú ilé yìí o ẹ kú ojúmọ́ nínú ilé yìí o ẹ káàsán nínú ilé yìí o mọ̀ ń bọ̀ wọ́n láwọn kan wá mi ẹ má wà ẹ má lè ẹ má mú ẹ má pa àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó àbẹ́ẹ̀rí mi báyìí mo ti kọ́lé tèmi sórí àpáta ilẹ̀ yanrìn ni Ọlọ́run nìkan òun lọ́ba tó lè pa tó lè jí èmi àkàndá ọ̀bẹ̀rù ẹni tó lè pa. Ayé kò lè dédé nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti kọ́ lélẹ̀ mẹ́mẹ́ sórí àpáta tátátátátá níbi títí jìjì ayé kò lè dédé nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti gbégbégbégbé gàgàgàgà mo ti fò gógógógó fọlọ́run lókè kékéké. sórí àpáta tátátátátá ibi títí jìjì ayé. ọkàn mi yóò bẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ níbẹ̀. ẹni tó bá mọ̀ orí Ọlọ́run rúnrúnrúnrún kò jẹ́ ká jọjọjọjọ gbọ́ lọ́rùn mi gágágágágágá. ọ̀lẹ́lẹ̀ mẹ́mẹ́ sórí àpáta tátátá títí jìjì ayé kò lè dédé nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo kí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi Arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé yóò tún solówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́ àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó náà lórúkọ tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi lẹ́ẹ̀kan sí i. bí ọ̀bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú ẹ ti mọ̀ wípé bí ọ̀bá ní tó ṣe ẹ̀sẹ̀ kì í dédé ṣẹ́ lásán bí ọ̀bá nídìí pàtàkì èmi kì í wá sórí ẹ̀rọ ayélujára especially Facebook torí pé ó dàbí ẹni pé ọwọ́ mi dé díẹ̀ ṣùgbọ́n nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tàbí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ kò gba ká dákẹ́ mọ́lé kò gba ká fààyè lẹ̀ rẹpẹtẹ kó tó di pa mọ́ sọ̀rọ̀ bí bá ti ń ṣẹlẹ̀ nígbò náà gbòòrò tá a jọ̀pọ̀ lọ náà ni ká máa gbé ìgbà tarẹ̀ bá dákẹ́ ni ẹ̀kúlé ojó ni wọ́n tó bá ń gbọ́ gbégbégbé bó o bá dákẹ́ mọ́lé wọn ó gbé jù sẹ́ẹ̀kúlé rẹ̀ ńláfi ní dandan ní tí ọ̀rọ̀ bá yẹ sọ kí làwọn kan ní kí la fẹ́ bára wa sọ ẹ ti rí àkọlé mi rẹpẹtẹ ibi tá náà lọ kí làwọn kan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ìpinnu mi nípa ọ̀rọ̀ rálì tó fẹ́ wáyé ní October 1st àwọn kan nínú ètò tí mo ṣe lọ wọ́n rò wípé ò fọwọ́ sí Odùduwà Republic mọ́ agitator ni mí wáyé tí màá di agbede méjì ọ̀nà tí màá sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ irọ́
ikú tí bọ́sọ̀ lọ́rùn ewúrẹ́ nìkan ló lè gbọ̀rọ̀ Odùduwà rìpọ́bílíkì lẹ́nu mi fábàdà àjọ agitéètì ẹ̀ ni bá ń débi tí ó ti fẹ́ fọnná sójú Àkàndá wá sá padà sẹ́yìn tàbí máa sọ pé n ò ṣe mọ́ nǹkan tó kàn mọ́ pé sọ̀rọ̀ méjì mọ̀ọ́kàn ó ti APC ni Àkàndá ò kì í sọ olóṣèlú tí n bá fẹ́ ṣiṣẹ́ fólóṣèlú ọ̀rọ̀ rùn bẹ́ẹ̀ ni ká ní mo fẹ́ ṣiṣẹ́ fólóṣèlú kò bá jẹ́ APC kò bá jẹ́ PDP kò sẹ́lẹ̀ tí n ò lè ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ àwọn méjèèjì ó rí mi gẹ́gẹ́ bí asset nígbà tí n bá wá ṣiṣẹ́ fún wọn pátápátá ẹ̀ ń ó fún mi lówó. olóṣèlú o ẹ má lọ ọ̀rọ̀ mi mọ́ olóṣèlú mọ́ pátì kankan bóyá PDP àbí APC ìdí ni páwọn ní gọ́ọ̀mẹ̀ntì tí ń bẹ lóde ìdí ni wípé a ní PDP ò ṣe dáa l'APC fi wá that means kí wọ́n wá tún ṣe ǹjẹ́ wọ́n rí tún ṣe láti 2015. mi ní PDP ò rí nǹkan kan sọ sí i gbogbo ẹ̀yin ṣé bàbá ojú yín dà ǹjẹ́ a tún padà rí mọ́ gbogbo yín ti mórí mọ̀ kò sẹ́ni tó lè proud wípé yes àwa tá a dìbò fún Buhari tó fi wọlé nìyí kò sẹ́ni tó lè fọwọ́ ẹ̀ sọ̀yà nínú yín mọ́ ẹ mórí mọ̀ tá a bá dẹ̀ wò dáadáa ẹ̀yin gan nìyá kínní ìjẹ́ jù gan nìyá kínní ìjẹ́ jù wọ́n wá ní wọ́n ní wọ́n fẹ́ wá ń wá Àkàndá torí pé mo sọ̀rọ̀ Ọ̀nìrìṣà àti Bọ́lá Ahmed Tinubu n ò ní fẹ́ lọ síbẹ̀ ń púpọ̀ torí a ti sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n màá yàn kankan nípa rẹ̀ lónìí mò ń bọ̀. mo ti kọ́ lélẹ̀ mẹ́mẹ́ sórí. ẹ̀yin nínú ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ orin yìí èwo nínú yín ló ti bá wa kọ́ngbà tá a wà ní primary tàbí gbogbo ẹ̀yin ọmọ àtijọ́ tẹ́ wà níbí mo ti bá yín pákéjì àwọn orin tá a máa ń kọ nílé ìwé láyé àtijọ́ nígbà tá a wà ní kékeré mo ti bá yín pákéjì ẹ̀ dáadáa lóríṣiríṣi yọ́fẹ̀ tó 20 tó bá yá ó ṣeé ṣe bọ́lọ́run bá ràn mí lọ́wọ́ mo lè gbé jáde fáwọn ọmọ wa ní CD tí aláǹfààní láti tà á fáwọn èèyàn táwọn ọmọ wọn láǹfààní láti máa gbọ́ ọ̀pọ̀ lóríṣiríṣi òun náà ni mo ṣe kákàn fi ránra wa létí ni kì í sí orin téèyàn ò tí ì gbọ́ rí kì í sí orin tuntun ṣùgbọ́n ká fi ránra wa létí and again àwọn ọmọ nursery and primary school àwọn ọmọ nursery school táwọn ò láǹfààní àti bá wa lọ sí irú iléèwé táwa lọ káwọn náà ọmọ kí wọ́n tèsì nǹkan tí à ń gbádùn nígbà yẹn kí wọ́n lè mọ̀ wípé àwa la wáyé àwọn náà wáyé o ṣùgbọ́n àwa la wáyé tààrà yé wa torí pé àwa in between aláǹfààní àti rí àwọn tàtijọ́ aláǹfààní àti rí àwọn tí ìsìn orí ńlá lọ́lọ́run ṣe fún wa. ìyá pátá tátátátátá níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé. nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti kọ́ lélẹ̀ mẹ́mẹ́ sórí ìyá pátá tátátátátá níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé. nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti gbégbégbé mo ti fó gógógó lọ́rùn ló. ibi títí tí jìjì ayé kò lè dédé. ìgbà nananana lọ́rọ̀ mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. ẹni tó bá mọ̀ kò jẹ́ ká jọjọjọjọ gbọ́ lọ́rùn mi gágágágágágá. mo ti kọ́ lélẹ̀ mẹ́mẹ́ sórí apá tátátátátátá. ibi títí tí jìjì ayé kò lè dédédédédédé. nígbà nananana lọ́rọ̀ mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. ní kúkúrú èdè nípa ọ̀rọ̀ ti Bọ́lá Ahmed Tinubu àti kábíyèsí Ọ̀nìrìṣà tẹ́ bá wò dáadáa àwọn èèyàn kan ní
ọba Bọ́lá Ahmed Tinubu lójijì pẹ̀lú àwọn onírù, àwọn Saheed Elégùṣì, àwọn Ọjọ́ra tìjọ́ra, wọ́n lọ bá wọn lójijì pé tá a bá wò dáadáa máa rí i pé Bọ́lá Tinubu kàn wo Ọọ̀ni ni wọ́n ní ṣé kó dìde mọ́ Ọọ̀ni láyà ni mo wá nínú torí ẹ̀ ló jẹ́ kémi ó mú fídíò tó complete bí Ọọ̀ni ṣe ń rìn bọ̀ látẹ̀yìn. Deputy Governor ó ti sọ fáwọn èèyàn pé kí wọ́n dákẹ́ láti ṣàpọ́nlé àti àyẹ́sí fún babawo Ọọ̀nirìṣà tí wọ́n ń wọlé bọ̀. Bọ́ọ̀ni ṣe ń wọlé bẹ́ẹ̀ ni Ajóbíewé ń kì wọ́n lákìrìn lélẹ̀ tó fi hàn wípé gbogbo ẹni tó wà nínú ọ́ọ̀lù lọ́wọ́ àwẹ̀ ẹ̀. Lóòótọ́ Bọ́lá Tinubu nìkan ni ojú wa wà lára ẹ̀ but tá a bá ní ká wò dáadáa a máa rí i pé àwọn tó jẹ̀bi wọ́n pọ̀ gan-an. Kí ni pòsíṣàn Elégùṣì tó fi wà lórí ìjókòó ńgbà tó Ọọ̀ni ń bọ̀? Kí ni pòsíṣàn Ọjọ́ra tó fi wà lórí ìjókòó ńgbà tó Ọọ̀ni ń bọ̀? Irú ọba wo ni onírù jẹ? Àdúgbò kan lẹ́kọ̀ọ́ ni Ìrù, àdúgbò kan lẹ́kọ̀ọ́ ni Ìrù, kì í ṣe gbogbo Èkó. Kí Olú lọ́ba fún gbogbo Èkó, Ẹlẹ́gbẹ́dá wà, Onídìímù wà, ọba wà níṣẹ́rí, ọba wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọba Òjòkòró wà níjàyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ni pòsíṣàn wọn láti wà lórí ìjókòó nígbà tó Ọọ̀ni wọlé? So ó wà intentional. Bọ́lá Ahmed Tinubu mọ̀ọ́mọ̀ snọ́ọ̀bù Ọọ̀ni ni. Tẹ́ bá fojú inú wo dáadáa ẹ máa rí wípé Ọọ̀ni ṣẹ̀ṣẹ̀ fi ọwọ́ tọ́ Bọ́lá Tinubu lẹ́yìn kó tó wọ̀dọ̀ ẹni. Ilé ó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Lóòótọ́ èèyàn máa jẹ́ ọ̀rẹ́ ṣùgbọ́n ẹni tá a jọ jẹ́ ọ̀rẹ́ yẹn yóò wá wà nípò kan tó ga ju tèèyàn lọ. Ó wá ní fojú ọ̀rẹ́ wò ó wá fojú wípé tó orúkọ tí ń jẹ́ gangan lè fi jọ̀rẹ́ ṣùgbọ́n ipò tó wà ó ti ga ju n ta fi lè fojú ọ̀rẹ́ mú lọ. A lè gbára wa lórí nígbà tá a bá wọnú kọ̀rọ̀ yàrá ṣùgbọ́n níta gbangba a kọ́kọ́ ṣàpọ́nlé àti àyẹ́sí tó yẹ fúnra wa. Eléyìí ó kù díẹ̀ káàtó. Tẹ́ bá wò dáadáa ẹ máa rí pé gbogbo àwọn tó wà nínú ìpéjọpọ̀ yẹn kò sí ẹni tó dìde rárá. Kẹ́nìdí tí wọn ò fi dìde ìdí ni wípé lórí ìjókòó wọn kàn wá sọ fún ni kò sọmọ kọ́nù wọn. Òríjìnà ààrẹ ni wọ́n, àlejò ni wọ́n. So àwọn àlejò ló wà lórí ìjókòó kì í ṣèyàn gidi, kì í ṣe ọmọ Yorùbá gidi. Àwọn àlejò tó wà lórí ìjókòó possibility ń bẹ kán mọ̀ ẹni tí ń bọ̀ gan, kán mọ̀ gbọ́rí, kán mọ̀ títóbi Ọọ̀ni. Ìdí pàtàkì nìyẹn tí wọn ò fi dìde o. Because tó bá jẹ́ pé ọmọ ọkọ Yorùbá ni ẹgbẹ́ akọrin fẹ́ kọ nínú ṣọ́ọ̀ṣì gan wọ́n gbé ká dìde tá a máa dìde. Wọn aláwọn kọ́ la dìde fún o, Jésù la dìde fún o. Ìmáàmù á máa sọ̀rọ̀ mọ́sálásí tí ó jẹ́ mọ́ kí gbogbo wa dìde. Àáfàá máa ṣe wáàsí tí ó jẹ́ mọ́ ká dìde. Wọ́n nítorí oníṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ká pọ́n Ànábì lé, gbogbo wa sì dìde. Àmbọ̀sìnbọ̀sì ẹni tá a pè lórí ládéládé. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ púpọ̀ nípa abẹ́hùn, a ti sọ ohun tá a fẹ́ sọ sẹ́yìn ṣùgbọ́n àkíyèsí àwọn èèyàn wa ò ní ó mú mi padà sórí ẹ̀ díẹ̀. Ìtọ́ wá gbé mi wá gangan lára tó gbé mi wá gangan ó ní ọ̀rọ̀ tí mo sọ nípa rally October 1st. Àwọn èèyàn misunderstand mi àbí wọ́n misquote mi dẹ̀ ni. Nígbà tí mo ní number 1 mo ní n ò ní jáde, number 2 mo béèrè lọ́wọ́ mo ní kí ni topic rally dálé lórí, ẹlẹ́ẹ̀kẹta mo ní ta ni yóò lead wa. Mo wá advice wọn pé kì í ṣe rally gan sàn-sàn ńlá níìdì, especially àwa tá a wà ní Nàìjíríà. Àwọn tó wà ní outside the country wọ́n lè ṣe rally dáadáa. Mo ní reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé mo ní tí wọ́n bá fẹ́ jáde kí wọ́n má wọ aṣọ tí wọ́n kọ Odùduwà Republic sí lára. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní
against mi pé kí ni no àwọn ò láìkí ẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ló sọ̀rọ̀ àlùfànṣá èèyàn mélòó mo fẹ́ dá lóhùn ṣùgbọ́n nígbà tí mo study ẹ̀ dáadáa mo rí i pé èmi náà ti wà nípò àkìtàn tó yẹ pé gbogbo ẹ̀gbin oríṣiríṣi ẹ̀gbin ni wọ́n máa wá dà gbogbo nǹkan kọ́ ni mo lè fi bínú táwọn èèyàn bá sọ̀rọ̀ ìmíì tó bá sú mi n ò ní fèsì mọ́. ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ọlọ́kàn ó sì ti wà prepared kó tó di pé mo bẹ̀rẹ̀ gbogbo nǹkan tí mò ń ṣe. now wọ́n ní mò ń bu omi tútù sáwọn lọ́kàn kò rí bẹ́ẹ̀ n ò bu omi tútù sí ń lọ́kàn. ohun tí mo ṣe àpẹẹrẹ tí wọ́n ń pè ní aṣíwájú ni. aṣíwájú ò kì í ro nípa ti ẹnìkan yóò rò nípa èrò ẹ̀yìn. ìdí rèé o ìdí ni wípé tí wọ́n bá mú kankan nù yín mi ò láǹfààní láti wá sí police station láti wá so onídùúró tàbí bẹ́ẹ̀lì yín mi ò láǹfààní láti tẹ̀lé ń dé kóòtù. èmi àtẹ̀yìn mọ nǹkan tó sọ Ọmọyẹlé Sowore alárìnkiri àti ẹni tí ò ní agbára láti ṣe many things mọ́. ìwọ sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ èmi náà sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ Ọmọyẹlé Sowore ló mọ nǹkan tó ń là kọjá. ìwọ free èmi ò free ìwọ lè jáde bó ṣe wù ọ́ èmi ò tó bẹ́ẹ̀ Ọmọyẹlé Sowore ò tó bẹ́ẹ̀. òfin tí ilé ẹjọ́ fún ni pé kò gbọ́dọ̀ àdírẹ́sì èèyàn àwọn èèyàn púpọ̀ kò gbọ́dọ̀ jáde kúrò ní Àbújá títí tí wọ́n fi parí ìgbẹ́jọ́ ẹ̀. bó ṣe rọrùn fún wọn láti dọ́dọ̀ ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe rọrùn fún Ọmọyẹlé Sowore ẹnìkankan ò rí mọ́ láti gbà yẹn ẹnìkankan sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ láti gbà yẹn àfi Sahara Reporters. nígbà tí irú eléyìí bá wá ṣẹlẹ̀ sí Ọmọyẹlé Sowore tó nífọ̀n tó lè kánná tọmọ èèyàn tó gbajúmọ̀ how much more ẹni tí ọmọ nǹkankan ẹni tí ọmọ èèyàn kankan kò sẹ́ni tó fẹ́ jáde. ìdí nìyẹn tí mo fi sọ wípé káwọn èèyàn ó gbìyànjú ní Nàìjíríà Yorùbá kí wọ́n má gbìyànjú láti jáde fún rálì. oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ ìlú èbó ló ti lè wáyé protest ń wá káàkiri nílùú òyìnbó wọn ò rí gẹ́gẹ́ bí bàríà tí wọ́n ní pé ẹ má fi dá wàhálà lẹ̀ ẹ rìn lọ síbi tó bá wù yín bó bá wù yín láti rìn láti bí lọ sábújá wàhálà ti yín. ṣùgbọ́n ní Nàìjíríà tá a wà yìí ní zoo tá a wà yìí pẹ̀lú irúfẹ́ àwọn tí ń ṣèjọba lé wa lórí ẹni afẹ́ lọ fi popara dó sí ẹ̀gbẹ́ ẹ má jẹ́ kí wọ́n tí wọ́n fi wá dojú ìbọn kọ wá. gbogbo ọmọ tí kinní kan bá kó lọ sójú ogun ní kó padà. ìfẹ́ ọkàn mi ò ní wípé lẹ́yìn October 1st kémi àti tún láǹfààní láti tó mọ gbọ́ra wa àfẹ́ pàdánù ẹnìkankan bíi ti wù ọmọ. because ẹ̀yin tẹ́ fẹ́ jáde o ọmọ ẹnìkan níyín ọkọ ẹnìkan níyín ìyàwó ẹnìkan níyín ẹbí ẹnìkan níyín wáyé tí màá kàn wá sọ pé ókè torí pa fẹ́ ṣe rálì kò sí problem ẹ jáde nígbà tí mo mewu tọrọ mọ́. bí wọn ò bá wá yìnbọn mólódì wa tí wọ́n bá ń kó wa tì mọ́lé tí wọ́n ń fi tí àgà sílé wa tá a wá ń sáré àsádojúdélẹ̀. èèyàn kan lè dédé jáde fún rálì nírú orílẹ̀-èdè tá a wà yìí. tẹ́fẹ́ ṣe fáwọn ẹ̀ṣọ́ aláàbò security agency ẹ gba proofa lọ́dọ̀ wọn kí wọ́n sọ pé ok peaceful protest lẹ pé o ẹ ṣe wọ́ọ́rọ́wọ́ ni o kọ́mọ́dìjà kọ́mọ́dì wàhálà. gbogbo alámẹ́lẹ́ ìtọ́ kọjá lọ sẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ ṣe àwọn ọlọ́pàá lọ kó amó tanki sí venue. gbogbo ẹni tó ṣe léṣe nígbà yẹn èmi àti ọgbọ́n kankan nípa wọn mọ́ o. àwọn tí wọ́n arrest nígbà yẹn èmi àti ò láǹfààní láti gbọ́ nǹkan kan nípa wọn mọ́ àmọ́ pòsíṣàn tán wà dèní. sáàmù wá fira wa tàfàlà ni ìdí nìyẹn tí mo fi mú àbá wá wípé ẹ má jáde tẹ́ bá sì fẹ́ jáde láti protest mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ mo tún bẹ̀ yín again ẹ má wọ nǹkan kan tí wọ́n ya fúláàgì Odùduwà sí sáyà
tàbí tí wọ́n kọ Odùduwà Republic sí sáyà ẹ má wọ̀ torí Ọlọ́run o, ẹ má wọ̀ o, because òfin bẹ pẹ̀lú ẹ̀, treason ni wọ́n ń pè é, bí ìgbà téèyàn fẹ́ dojú ìjọba dé òní wọ́n ń pè é. tá a bá ń fẹ́ Odùduwà Republic gbogbo nǹkan ló ní ìlànà àtọ̀, kò dìgbà tá a bá protest níbí, ẹ jẹ́ káwọn tó wà lókè òkun kan bá wa protest, níbi tọ́lọ́pàá ò ti lè arrest wọn, tẹ́nìkan ò ti lè lọ mú wọn ní abroad. má ka àwọn ìlú tí protest ti máa wáyé ní abroad. gbogbo ẹ̀yin tí ẹ bá wà nílùú yìí mò ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ túyáyá jáde bẹ́ẹ̀ ṣe pọ̀ tó lọ́mọ Yorùbá ń bẹ̀. láwọn ìlú tí mo máa kà jáde ẹ túyáyá jáde. gbogbo ẹ̀yin tí ẹ bá jọmọ Yorùbá láwọn ìlú yìí, ó fẹ́ràn wa ó fẹ́ràn wa, ó fẹ́ràn Odùduwà Republic ó fẹ́ràn ẹ̀, dákun darapọ̀ mọ́ wa jẹ́ àjọ ṣe protest yìí. ìwọ lè má máa àǹfààní ẹ̀ lónìí, ó lè má mọ iye ẹ̀ lónìí, ṣùgbọ́n àwọn ọmọ rẹ lẹ́yìn wa ọ̀la wọn padà wá jẹ nínú ìgbádùn rẹ̀. ṣùgbọ́n tó bá kọ̀ wá kọ̀ọ̀kan mi sí wa lónìí tó ní wàhálà ilé ayé tiwa nìyẹn ká máa rán. My dear brothers and sisters, àwọn ọmọ rẹ ń bọ̀ wá bá ìyá wọn nínú páálí, wọ́n jẹ́ completely, wọ́n mú mi sí ni, ẹnìkan ò ní kí ń bá yan jiyàn rẹ̀. ìdí ni pé àwa tá ń protest tàbí tá a la fẹ́ protest tàbí tá a la fẹ́ restructuring tàbí Odùduwà Republic yìí, asọyè ni a rí i pé wọ́n fi ẹ̀tọ́ wa dùn wá, ìrẹ́jẹ ohun tí ń pọ̀ jù, yàtọ̀ sí pé wọ́n ń rẹ́ wá jẹ, a rí i nírí wípé ìgbéyàwó yìí kò sí ayọ̀ níbẹ̀ mọ́, èèyàn kì í fagídí lé kinní tí ò le. márèjì tí ò sí ayọ̀ ń bẹ̀ kéèyàn ó túká náà, bàbá wa padà túká lẹ́rọ̀ wẹ̀lẹ̀, possibility ń bẹ ká padà fi tìpátìkókù túká. eléyìí ni ọ̀wá ní wo èmi pé ká fi tìpátìkókù túká. màá play voice kan fún yín lónìí, mo sọ nípa ẹ̀ nínú ètò tí mo ṣe kọjá lọ. àwọn ẹ má jẹ́ àpè wọ́n lópònú lásán, ẹ jẹ́ àpè wọ́n ní ẹrú. ṣé ẹ mọ̀ pé ẹrú kìí lómìnira, ẹrú kìí lè dánúrò, tó bá sì lè dánúrò kìí ṣe é sọ jáde torí ìrònú ẹrú ò wúlò. ẹrú ni wọ́n, àwọn ẹrú ni wọ́n máa ń rà, ni wọ́n fowó rà wọ́n, anything ni wọ́n wá lè tí wọ́n ṣe, kí níyẹn ráìtì okò ráìtì wọn lè tún èrò ara wọn pa. ẹgbẹ́ tó gbéra wọn ní YYF, Young Yorùbá for Freedom, Adéyínká Grandson ń ló ṣe agbátẹrù ẹ̀. àwọn ló ṣe fídíò yẹn pé kí wọ́n má jáde protest l'October. ẹ dákun ẹ bá mi farabalẹ̀ gbọ́ o. hello baba ọgá ẹ kú nílẹ̀ àsìkò yìí, ẹ wò ẹ má bá èèyàn kan lọ ṣe ìwọ́de ní October 1st o, kì í ṣe nǹkan tó dáa o. àwọn ọmọ àlè Yorùbá kan tí wọ́n Tinubu kó débẹ̀ tó ń wá owó lọ́wọ́ ìjọba Haúsá Fúlàní, tó jẹ́ pé Tinubu èyí Yorùbá man òun ló gbé débẹ̀ sódà tá a bá gbàjọba ní 2023 gbogbo ìyà tó fi ń jẹ Yorùbá, gbogbo nǹkan tó ń bàjẹ́ ní 1966 ó máa dá padà. so àwọn Yorùbá ọmọ àlè yìí tí ó jẹ́ pé kí ni wọ́n ń wò wọ́n láti 1966 nígbà tí Ìgbò tó ti bà gbogbo constitution wa jẹ́, òun ni mò ń sẹ́ǹdì sí yẹn pé kẹ́ máa wò tí bọ̀bọ̀ yìí ń jí àwọn èèyàn jí, tó ń ta àwọn èèyàn jí, ó ti ń ta àwọn èèyàn jí sí láti bí 2012 ló bẹ̀rẹ̀. so wọ́n ti wá rí ìyẹn fẹ́ bọ́ sí ọwọ́ Yorùbá ọmọ àtàtà tí ì ṣe fake, tí ì ṣe apá kan Yorùbá apá kan Ìgbò àbí Fúlàní bíi àwọn pásítọ̀ Túndé Bákàrè àbí Ọbásanjọ́. so àwọn Haúsá Fúlàní wá ń gbé owó fún àwọn Yorùbá yìí tó ń pera wọn ní Unicom, Oòduà Parapọ̀ kìnnìkan sódà láti lè tàn àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ millions of Yorùbá jẹ tí ò rí lè mọ politics nǹkan tó ń play ní Nàìjíríà. ìdí nìyẹn tó ṣe sọ pé àwọn fẹ́ ṣe ìwọ́de. bàbá ẹ̀yin náà ẹ wò láti àǹgò yìí, ìjọba tó wà ń bẹ̀ yìí ta ló gbé wọn síbẹ̀? ṣebí Tinubu ni this
this is the first time tí Yorùbá máa bá Haúsá Fúlàní ṣe sọ pé kókè kájọ dìbò papọ̀ ká yan ẹnìkan ti ṣe tiẹ̀ tán káwa náà ṣe tiwa. So nítorí pé wọ́n mọ̀ pé Yorùbá pé wọ́n mọ̀ pé Tinubu máa dá agbára Yorùbá padà táwọn bàjẹ́. níbi tí ọ̀rẹ́ wa yìí dé ó ní Tinubu ló gbé Buhari wọlé ṣé lóòótọ́ ni ṣẹ́yìn náà gbà bẹ́ẹ̀ ṣé a lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ sọ sàn án Tinubu kọ́ ló dìbò gbé Buhari wọlé majority wa mi ò sí ń bẹ̀ o èmi ò dìbò fún o irọ́ ọ̀dà o ńlọ fọkàn sí wípé Buhari ń bọ̀ wá tó Nàìjíríà ṣe wọ́n ti promise yín o wọ́n máa dá kerosene padà sí 50 naira wọ́n máa dá petrol padà sí kinní kan naira nísìnyí 151 naira kọ́ ni petrol ló dà tí ẹ̀ mọ iye tán ń ta kerosene mọ́ torí ó dàbí pé àlò kerosene dàbí aláràbí tàtijọ́ mọ́ ṣùgbọ́n kerosene máa wọ́n ju petrol lọ. now ó ń pe àwa tá a fẹ́ protest tá a fẹ́ jáde lọ́ọ̀tọ́bà 1st lọ́ máa lè torí pọ́ sọ pé ká má protest tàbí ká má jáde kọ́ ni ó fi ṣe mistake o bọ̀ torí pé gbogbo àlùwàlá olóńgbò wọn ọgbọ́n àti kẹrànjẹ gbogbo ẹ̀ lórí Tinubu lọ́dálé kí Tinubu ó lè jà rẹ tí Tinubu bá jà rẹ ọmọ Yorùbá ni ẹ má ṣì mí gbọ́ o kò sí nǹkan tó báàdì nínú kí Tinubu jà rẹ ṣùgbọ́n ṣé ààrẹ Tinubu là ra tiwa kí ni mo fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣé torí wa ni Bọ́lá Tinubu ṣe ń lọ síbẹ̀ àbí torí ààrẹ àbí torí ambition ẹ̀ ṣé tí Tinubu bá débẹ̀ ìṣèjọba tiẹ̀ ó yàtọ̀ sí eléyìí tí wọ́n ti ń bá bọ̀ ṣèjọba ní central ó yẹ ká béèrè àwọn ìbéèrè yẹn lọ́wọ́ ara wa now tí Tinubu bá fẹ́ jà rẹ lórí Yorùbá lórí kí làwọn nǹkan tí Tinubu ti ṣe lórúkọ Yorùbá because Bọ́lá Tinubu ló wà níbẹ̀ lásìkò Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Cocoa House ò ní jẹ́ Cocoa House ìsídàkọ́ jẹ́ Bọ́lá Ahmed Tinubu House ṣe rántí dáadáa tẹ bá wẹ́ máa rí i pé owó epo kọ́ ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fi kọ́ Cocoa House owó epo kọ́ náà fi kọ́ National Theatre owó epo kọ́ ni wọ́n fi kọ́ National Stadium ṣe gbà bẹ́ẹ̀ owó kòkó ni nígbà yẹn àwọn àgbẹ̀ tí ìsákò olóko now ó ní ká ẹjẹ mọ pílẹ̀ lọ kí n tó. 1966 tó yẹ pé gbogbo tásìkì wa gbogbo nǹkan wa tó yẹ ọrọ̀ ajé tá àjọ wọ́n ti gbẹ́sẹ̀ lé wọ́n ti sísì gbogbo ẹ̀ ẹjẹ máa kà wọ́n fún yín stock exchange wa tó wà ní Lagos Island níbi area Broad Street yẹn ní Broad Road wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n ń pè ní Nigerian Stock Exchange airport wa lẹ́kọ̀ọ́ wọ́n ń pè ní wọ́n tún fún lórúkọ Fúlàní ọmọ Ìgbò ló ṣe yẹn o èèyàn Ọbásanjọ́ tẹ̀ ò gbé Yorùbá o ó fún ní Murtala Muhammad Awólọ́wọ̀ ló develop ẹ̀ Apapa Wharf táwọn òyìnbó ṣe pẹ̀lú Yorùbá owó táàsì Yorùbá ìgbà yẹn kò tíì sí Nàìjíríà wọ́n ti ṣe Apapa Wharf láti 1912 to 1913 káwólọ́wọ̀ ṣe tó wá extend díẹ̀ ló ti yé yín wọ́n gbẹ́sẹ̀ lé ọkọ̀ sọ́ndà Nàìjíríà Radio Lagos Radio Nigeria tó wọ́n pè ní Nàìjíríà gbogbo èmi ní WNT Western Nigerian Broadcasting Corporation. ẹ má jẹ́ kí fídíò yìí nìkan kọ́ gbà yé wa púpọ̀ mo mọ̀ pé ẹ ti rí pé mo ti yọ nǹkan tí mo fẹ́ yọ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́ni nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tí ń kà kalẹ̀ yìí ẹ̀wọ̀n gbélé lọ́wọ́ Yorùbá wọ́n gba tọ̀hún lọ́wọ́ Yorùbá then kò dìgbà tá a bá ní president Yorùbá ìjà wa ó yẹ kó jẹ́ now or never either restructuring or Odùduwà Republic must be now not later. tó bá jẹ́ pé lóòótọ́ la rí pé wọ́n yàn wá jẹ a sì fẹ́ kó nínú ìyà a fẹ́ kó nínú òṣì a fẹ́ kó nínú ìṣẹ́ tá a kóra wa sí a fẹ́ kó nínú márèèjì tí wọ́n fọ́ọ̀sì lé wa lọ́rùn yìí ó yẹ ká pèrò pọ̀ ní ìsìn láti jáde kó ní ìsìn kì í ṣe pé ká tún máa sún yà wá síwájú because Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní bí yà ò bá tí ì jẹ ni ìyà ń rí kinní kan panu lọ́wọ́ ni Ọlọ́run ní fìyà ṣe tiwa
àwọn èèyàn kan ní Mr. a support restructuring tàbí Odùduwà Republic but ìgbà tó máa rọrùn dáadáa ni pé tí ọmọ Yorùbá bá jà rẹ ìgbà yẹn la tó máa láǹfààní láti ṣe nǹkan tó wù á mu ní mistake lẹ́ ń ṣe. ìgbàyìn tọmọ Yorùbá bá jà rẹ mo nígbàgbọ́ 100% kò sí ẹni tó lè jẹ president tó máa fọwọ́ ara ìpín Nàìjíríà. ntọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ nísìn ni yóò padà ṣẹlẹ̀ tìrìtìrì kí ni ṣẹlẹ̀ lọ́wọ́ ambition ni ajagunfẹ̀yìntì Muhammadu Buhari lé wá ó dẹ̀ ti achieve ambition ẹ̀. my dear ẹ̀yin dádì àti mọ́mì mi ǹjẹ́ mọ nǹkan tó ń lọ ní Aso Rock lọ́wọ́ báyìí. màmá sọ fáwọn èèyàn mi pé mo láìkí Buhari wọ́n ní kí ló dé tí mo fi láìkí Buhari mo ní because Buhari mọ̀ wọn ara ẹ̀. Could you believe pé Buhari ò kó nǹkan kan lé ọkàn lónìí láàrin èmi àti yín tẹjọ́ mọ̀ ìyá mi ni mo ń sọ fáàtì fún yìí. Buhari ò kó nǹkan kan lọ́kàn ọ̀rọ̀ ọ̀nà ni o ọ̀rọ̀ títì kan ọ̀dá ni ọ̀rọ̀ anything kò sí nǹkan kan tọkàn Buhari. ǹjọ́ ọmọ tí màá nìyẹn máa ń ṣe lójoojúmọ́ Buhari n tó máa ń ṣe ni pé 1 kó jẹun 2 kó lóògùn 3 kó dẹ̀ tún padà lọ sùn. wàláì bí ó dẹ̀ ṣe padà. kò rí nǹkan kan rò nípa Nàìjíríà agbódó ni arúgbó ni àforígúnlẹ̀ ni ata tọkàn Buhari so I love him because kò kó wàhálà wa sọ́kàn. bàbá yìí ti pé ó ti pé 86 àbó ti lé ní 86 gan àbí 76 jàre ìgbà tí ó bá fi parí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ó máa pé 80 kí lẹ fẹ́ kọ́ ọmọ 76 ó tún fọkàn rò jù pé kó jẹun. ẹ̀yin lẹ́gọ̀ tẹ́ ẹ dìbò fún bàbá 70 tẹ́ lónìí ọ̀wá bá yín tún ayé ṣe tẹ́ lónìí ọ̀wá fọ̀lú mọ́ insecurity gẹ́gẹ́ bí ajagun fẹ̀yìntì láàrin oṣù gan wọ́n máa pa gbogbo Boko Haram tán Boko Haram mọ̀ sí wà ń bẹ́ o. everyday ni wọ́n ń pààyàn ní Kaduna. ǹjọ́ gbọ́ nǹkan tí ọ̀gbẹ́ni Gana sọ máàlù tó ní wọ́n fò ní 350 million naira kóun ó fi lọ Taraba lúlú kóun ó fi dá ìjàngbọ̀n sílẹ̀ ní Taraba káwọn kàn déédéé máa pààyàn bíi ti Kaduna yẹn. àwa ń sọ fún ọ wípé gọ́fìmẹ̀ntì mọ̀ nípa ìpànìyàn tí ń lọ ní Nàìjíríà ìrẹsórí lẹ́ńkan àwọn oníláíláí báwo lèèyàn ṣe máa wà níjọba tí ó tún máa dàjọba rẹ̀ rú. ọgọ́ ni òsínbí òní wọ́n ti pín ọwọ́ ọmọ tí ń ṣẹlẹ̀ ni. mò ń bọ̀ wá play fídíò yẹn náà fún ọ tó fi ìrísọkọ́ agbára kan control Nàìjíríà. now ajagunfẹ̀yìntì Muhammadu Buhari kò rí tiwa rò tí ẹ̀ ní ṣe. àwọn èèyàn tó wà ní Aso Rock ni wọ́n ń ṣe tìfẹ́nú wọn. Nàìjíríà mo láǹfààní láti sọ fún ọ pé wọ́n ti fi Nàìjíríà yáwó ọ̀rọ̀ pọ̀ tá a máa sọ lónìí kọ́ mi ò ní yà kọjá ibi tí mo ní mo fẹ́ yà ti fẹ́ máa lọ mọ́ àwọn bòmíì tí ó yẹ kí n tí ì yà sí. now tá a bá wá sọ wípé dìgbà tí Bọ́lá Tinubu bá jà rẹ ká tó láǹfààní àti restructure tàbí gbàrí Odùduwà Republic à ń tanra wá ní o. It should be now or never. ó wà nílẹ̀ fún wa. President 2023 tá a lè àchífù ní ká máa lé ni. àbí ìdẹ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ fún ìran tí ń bọ̀ lẹ́yìn wa. Either restructuring or self-autonomous or Odùduwà Republic kágbétán yán. Self-autonomous ó ní wípé self-autonomous wa ó pín sí méjì either within Nigeria or outside Nigeria. That is àjọ máa wà ní Nigeria ṣùgbọ́n Yorùbá ni yóò máa ṣàkóso ilẹ̀ rẹ̀. gbogbo tí ń bẹ ńlẹ̀ Yorùbá pátápátá ọmọ Yorùbá nìkan ni ó máa control ẹ̀. Restructuring oríṣiríṣi nǹkan ni wọ́n lè restructure Nigeria sí.
wọ́n lè padà sí regional government bá a ti ń ṣe tẹ́lẹ̀. wọ́n lè tún òfin ṣe lọ́nà tí àparò kan òfin ní ga jù mẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ ó yẹ ká bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ báyìí bá a ṣe bẹ̀rẹ̀ rẹ̀ yìí. nígbà tí mo ṣètò tó kọjá lọ tí mo ní àti rẹ́dì Yorùbá ò tí rẹ́dì àwọn èèyàn rò wípé mi ò ní interest nínú ẹ̀ mọ́. irọ́ o, ohun tí mo fẹ́ yọ mo ti yọ o. ohun tí mo sọ ni wípé Yorùbá ò tí rẹ́dì Yorùbá ò tí rẹ́dì tí mo sọ ni pé síríọ̀sì àmójìkan ẹ̀. láàrin àkókò yẹn sí ìsìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti fakọyọ. wọ́n jẹ́ kó yé mi wípé aláàṣẹ tán sẹ́ẹ̀. lélẹ́yìí tó fún èmi gan ní ìṣírí àti ìwúrí. ẹ̀dá ò sọ̀rọ̀ púpọ̀ nípa Nàìjíríà mọ́ yes because mo rí pé Nàìjíríà ò lè work kò work tẹ́lẹ̀ kò sì lè work láéláé. kó pè mí lórí ìlà ń bí ẹjẹ́ ń wò ó bọ́yá ká gbé wọn sáfẹ́fẹ́ tẹ́ kágbọ̀n nǹkan tí wọ́n fẹ́ bá mi sọ ń bì. tẹ́yìn náà bá ní bóyá ẹ lákìyèsí ẹ lè pè mí sórí WhatsApp nọ́mbà mi. WhatsApp nìkan náà ni +1 937 969 0257 kájọ fọ̀rọ̀ jẹ̀wọ́. so ó yẹ kó jẹ́ nísìn tàbí ká má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. tó bá jẹ́ pé mi ni Bọ́lá Ahmed Tinubu ni kí ló dé tí Tinubu ò lè sọ́pọ́ọ̀tì wa f'Odùduwà Republic kó wá láti jẹ pírẹsidẹ́ǹtì Yorùbá. èmi wà nínú ẹni tí ó sọ́pọ́ọ̀tì Tinubu. tó bá lè run agbára ẹ̀ lórí Odùduwà Republic kó jẹ́ ká mọ́kàn kúrò nípa Nàìjíríà honestly fúnra lára mi wọ́n campaign fún Tinubu. ṣùgbọ́n tó bá jẹ́ lórí ọ̀rọ̀ 2023 ń bà á. ntí mo ní interest nínú ẹ̀ báyìí ni kí wọ́n pè wá lọ́la pé ókè o ẹ̀jẹ̀ àjòkó round table a fẹ́ restructure Nàìjíríà. tàbí kí wọ́n pé ókè wàhálà ìtì ẹ̀ ti pọ̀ jù gan akọ ìtì ẹ̀ ti pọ̀ jù gan ẹ jẹ́ ká jẹ́ kí Biafra ọmọ lọ Odùduwà Republic náà káwọn náà mọ́ lọ. because ní 1956 or 57 tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sọ wípé kí Nàìjíríà kó gbòmìnira ṣe làwọn Fúlàní àtàwùsá wọn bínú dìde ni wọn làwọn ò tí ì rẹ́dì. àwọn ni wọ́n wá ń jàǹdùn lómìnira òun nísìn àwa tá a béèrè fún òmìnira àrígbádùn kankan jẹ́ o. owó tán fi fìnáǹsì Kánò fìnáǹsì Kaduna ìsàlẹ̀ ń bí ni wọ́n ti wá ń kó Èkó yìí ni wọ́n ti wá ń kó. èmi àti ẹ̀dẹ̀ lanu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ kalẹ̀ bí ajá mi lọ́pàá bí ajá gbẹran lẹ́bu. wọ́n ń kó ẹ̀tọ́ wa lọ sókè ọya. tó bá dé airport nísìn gbogbo immigration ti ń bẹ́ẹ̀ ìdá kó jẹ́ 90 to 95% Fúlàní. bó jẹ́ dé border custom Fúlàní. embassies wa káàkiri Fúlàní. ilẹ̀ Yorùbá ni because wọ́n mọ̀ pé àní sọ̀rọ̀ àfi ní ìsìn tá a ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ yìí. torí pé Yorùbá ní tá a bá léwúrẹ́ kan gànà yóò padà wá bu ni sán yóò yídú padà sí ni. so a ti bẹ̀rẹ̀ náà nìyẹn. kì í ṣe pé bóyá Àkàndá yọwọ́ nípa Odùduwà Republic rárá o mi ò yọwọ́ o ohun tí mo sọ ni pé àti ìsírí ọ̀kẹ́ ìbáṣe bó ṣe yẹ ká mójìká ẹ̀. now mo ti rí i pé amójìká ẹ̀ ẹ̀bẹ̀ tí mo wá ń bẹ gbogbo èèyàn ni wípé tó bá ti October 1st country tẹ́ ẹ bá wà ẹ jáde pẹ̀lú bánà lọ́wọ́ ẹ jẹ́ kí gbogbo àgbáyé ọmọ wípé a fẹ́ kó lára Nàìjíríà a sì fẹ́ fàjàngbọ̀n nínú àwọn bánà wa kí ni kó wà ń bẹ̀ Odùduwà Republic now restructure Nàìjíríà àti oríṣiríṣi nǹkan ọ̀rọ̀ tútù
n ta fẹ́ ni kí àgbáyé ó rí wípé à ní interest nínú Nàìjíríà mọ́. because gẹ́gẹ́ bí mo ṣe sọ ìgbéyàwó tí ó bá ti sáyọ̀ ńbẹ̀ téèyàn bá jáde ńbẹ̀ kò léèwọ̀. nígbà tí mo ti wá ń gbọ́ fìrìfìrì wọ́n ní Bọ́lá Ahmed Tinubu ó ń gbèrò pé kí wọ́n gbé olóyè Sunday Igboho ẹ má gbìyànjú ẹ o. mọ̀nàmọ́ná ló lóògùn lè gbé èyí tó bá gbé para mọ́lẹ̀ yọ̀ọ̀kan jàngbọ̀n níjọ́ abápawèrè látó mọ̀ pọ́lẹ́bí o. ohun tẹ́mi sọ leléyìí bá a ṣe ń pariwo Odùduwà Republic yìí ọmọ Yorùbá tí ó bá ti tẹ̀lé wa tí Yorùbá ó bá ti sọ̀pọ́ọ̀tì wa ló fi jẹ́ wípé dádì àti mọ́mì my dear brothers and sisters ẹ má gbọ́ lásán ẹ má share rẹ̀ kó lè délé kó lè dóko kó lè tẹ gbogbo ọmọ Yorùbá lọ́wọ́. ẹ̀yin nìkan kọ́ lèmi ń jà fún o ẹ̀yin nìkan kọ́ ni Chief Sunday Igboho ń jà fún torí bàbá dámì ebi ọ̀pá aláì gbogbo tí yóò nà lé ayé ẹ̀ ó ní lọ́wọ́ ebi ò lè pa. tó bá sì jẹ́ tèmi Àkàndá náà ni gàrí tí ń mú ń bẹ̀ kò bá jẹ́ pé ní ń mú láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ Ọlọ́run ó pèsè gàrí ṣùgbọ́n lọ́la ń kọ́ táwa bá yẹ̀ẹ́lẹ̀ ta láàní ṣe lónìí ǹjẹ́ àwọn ọmọ wa bọ̀ lẹ́yìn ọ̀la ṣé wọ́n ò lókun àtagbára láti ṣe because àwọn ọmọ tàn àwa la mọ̀ tàn ní Yorùbá fi ní òròmọdé ọmọ àwòdì ìyá ẹ̀ lọ́màṣá ẹni tí ọmọ tàn kò lè pé bílà làlúwá dé ẹni tí ọmọ tàn kò lè pé lẹ bàbá mi ló débì àwa tá a mọ̀ tàn láàlè proof ẹ̀ wípé àwa la nílẹ̀ débì ìlú wa ló débì oko wa ló débì. bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ má gbọ́ lásán ẹ̀ share rẹ̀ ẹ̀jọ́ délé ẹ̀jọ́ dóko wípé Odùduwà Republic là ń fẹ́ and kí anybody kí wọ́n má gbìyànjú ẹ̀ láti súnmọ́ lé Sunday Igboho pé àwọn ó mú àwọn ó gbé irọ́ o. èdè ni pé kí ló sọ tó sọ jù ó ní a fẹ́ béèrè ẹ̀tọ́ wa tí wọ́n bá wá láwọn ò fún wa á wá béèrè lọ́wọ́ pé kí ló dé tẹ̀fílẹ̀ fún wa ṣé àti ìpọ̀ tó ni because mo kà lọ́jọ́ sí more than 30 or 40 countries ní ò tó Nàìjíríà ní ò tó state kan ní Nàìjíríà tí wọ́n dẹ̀ dá wà as a country Yorùbá nìkan ti lé ní 50 million people àti tó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Bọ́lá Tinubu lè wá láti wá jàre wa ṣùgbọ́n kó jájọ jàjà yìí lájàyè náà because èmi ò rí gẹ́gẹ́ bí ààrẹ ní 2023 lóòótọ́ èmi kọ́ lọ́lọ́run o Ọlọ́run sì ní fìyàn jọba o ṣùgbọ́n I don't see him there. mo tún rí Fúlàní tí tó ń padà bọ̀. òní yẹ ọ̀la yẹ ọjọ́ tá a jẹyàn súnmọ́ wa lóòótọ́ ọjọ́ tá a kò láyé náà ń súnmọ́ gbogbo wa. ntá bá wá dà àbí ntá dà kọ̀ọ̀kan Ọlọ́run o. complete ọdún 5 láti waste nínú ìjọba Buhari èmi àtẹ̀yìn. àbí kí ló ṣe nothing kí ló ń ṣe lọ́wọ́ nothing kí ni ó padà ṣe nothing. bàbá ń sùn ó ń jẹun ó sì ń lóògùn ni bí ó dẹ̀ sì parí tẹ́nu ẹ̀ nìyẹn. tó bá dẹ̀ parí ẹ̀ Haúsá Fúlàní nígbàgbọ́ wípé ogún ìbí àwọn ní Nàìjíríà kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ àwọn. ọjọ́ wo láwa ṣerú dà nínú nǹkan tá a jọ sọ wípé a jọ ní. wọ́n lé wa sẹ́yìn nínú gbogbo nǹkan. àwọn nìkan jókòó sí tébù wọ́n ń jẹ kéèkì tó jẹ́ ti gbogbo wa. àwa tébùrù bóyá ìrúnrún rẹ̀ ọjà álẹ̀ làwa ń rí gbà. bọ́wọ̀ kọ́sítọ́ọ̀mù tilẹ̀ Yorùbá ní ó le tìpọ́n tìran tọ̀dọ̀ wọn ẹ̀rọ wẹ̀lẹ̀ ni bọ́wọ̀ ṣe ológun bọ́wọ̀ ọlọ́pàá bó ṣe gbogbo ẹ̀ bọ́ gbàgbéga lẹ́nu iṣẹ́.
ilẹ̀ Yorùbá ní ti ń nira kì í nira lọ́dọ̀ tiwọn. sáwọn nìkan ló wáyé ni, sáwọn nìkan ló ní Nàìjíríà ni. ọjọ́ wo la fẹ́ ṣe léèdà? òun ni mo fi ní kémi àtẹ̀yìn ọjọ́ máa sọ kí tí wọ́n máa gbọ́ wípé ìra ọgbọ́dọ̀ rin Sunday Igboho. òun la kí ọmọ tá a rí tó jáde síta. the best thing ni pé ká support ẹ̀ nínú àtìlẹ́yìn. ntọ́ bá ti mú Yorùbá tá a fi support Sunday Igboho lọ́tẹ̀ yìí. tẹ́nìkan báyìí dún màwòrò mọ́ honestly gbogbo wọ́ yọwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá a jẹ́ pé ká máa rún ìyá wa lẹ́nu lọ. ìyẹn ti túmọ̀ sí wípé ẹni àmọ̀rí ìbá àkulẹ̀ fi wá ṣe ìwọ̀nba àwa kọ̀ọ̀kan tí ń sọ̀rọ̀. bẹ́ẹ̀nu wá ṣe kò lórí Àmọ̀tẹ́kùn bó tiẹ̀ jẹ́ pé kò rúwú kẹ́ mọ́ ẹ jẹ́ kọ́nu owó kò bẹ́ẹ̀ náà lórí restructuring àti Oòduà Republic. ẹ jẹ́ ká mọ́kàn kúrò nínú 2023 presidency torí pé kò sérè tá a fẹ́ jẹ́ ń bẹ̀. dèdèrìn òpònú yẹn ní láti 1966 ni wọ́n ti tún òfin ṣe láti gbà yẹn láti ń sọ́fàdé sí i ó la wà láyé àsọ̀rọ̀ ń gbà yẹn ó ponú ni ó fọ́nú ni. ìkọ́sọ́ yẹ kọ́ mọ̀ pé láti ìgbà náà láti ń sọ̀rọ̀ ṣùgbọ́n ìjọba ológun ò ṣe é fèsì ńbo ló ń wà sóhun ò sí láyé ni òun náà ò ṣe sọ̀rọ̀. ọmọ àtòkò wa balẹ̀ jẹ́ ọmọ ìrankíran aṣọ ọ̀nà tí fìyẹ́ ẹ̀ gbọ́pọ́ ọlọ́mọ àlè làwọn tó bá jáde ọmọ àlè ń bá bẹ́ẹ̀. mo ní ìyá kó tó di pé màá sọ̀rọ̀ nípa arákùnrin tí wọ́n ní kó lọ da Taraba rú ẹ jẹ́ kí n tí òye fún yín bíṣọ̀bù kan ló sọ̀rọ̀ tó mú ọpọlọ dání. àwọn bíṣọ̀bù tí wà nílẹ̀ Yorùbá ò rí nǹkan kan sọ báyìí o because wọn ò fẹ́ràn wa owó ìdámẹ́wàá àti ọrẹ nìkan ńlá lákọ̀ọ́rí wọn dì mọ́ láyé wọn. kángun jẹ́ẹ̀tì nìkan ni wọ́n mọ̀ kí wọ́n bọ Buhari lọ́wọ́ nìkan náà ni wọ́n lè ṣe. àti bàbá Kúmúyì àtàdébóyè àtòyédépò tí wọ́n bá rí Buhari kò sí nínú wọn tó lè bá sòótọ́ ọ̀rọ̀ ẹ̀rín ni bí dìndìnrín àgbà. ẹ̀rín ni wẹ̀sìwẹ̀sì because n táwa ń rí àwọn ò rí wọ́n sì mọ̀ pa ń rí o wọ́n mọ̀ pé yà ń jẹ wá o wọ́n mọ̀ pa ń sọ́fà o ṣùgbọ́n láéláé wọn ò lè ẹ́fà sọ fún Buhari wípé àwọn èèyàn wa mọ̀ ń sọ́fà. ẹ̀rín náà ni my president ẹ kú ètò ìlú ẹ kú àtúnṣe kíní tó ń ṣe kíní ń tò. ọ̀jọ̀gbọ́n tó sọ̀rọ̀ yìí bíṣọ̀bù tó sọ̀rọ̀ yìí ẹ gbọ́ nǹkan tó sọ jàre. The summary of it. The summary of it is that we cannot run away from this stark reality that Nigeria has to be restructured. Whether it is the restructuring that gives more powers to states or a return to the regional arrangement of the past, or the restructuring that allows parts of the country that want to go and stand as independent nation, whatever that restructuring means, we must not run away from it. ọmọ kan ní. And our position as bishop, and I must say now, I'm carrying you along as a diocese, is that if we continue to pretend that all is well, keep bleeding profusely, and very soon there might be nothing called Nigeria. Instead of our killing ourselves under the pretext of remaining one indivisible nation. Some people say Nigeria's unity is non-negotiable. I want to say it is negotiable. It is negotiable.
like marriage. You don't force two people to get married. We have been forced into a marriage that is hurting us. And every day we are dying and pretending to be one. Please, instead of our killing ourselves, and there will be no Nigeria left, let us come to a round table like this. Bring Nigeria as a cake. Bring one big knife and share the cake. Share the cake. Share the cake. God bless you, Bishop. Àwọn tá ń pè lórí ẹ̀sìn gidi nu, yes, tí wọ́n iso lórí ẹ̀sìn. Àwọn olórí ẹ̀sìn làwa ní. Káwọn dá skul lẹ́jẹ̀ràn ni wọ́n mọ̀. Mẹ̀kúnnù ibà mọ́ lórí ọ̀fẹ́ àti lọ síbẹ̀. Tó wo tí wọ́n bá sá ti ń pé. Kò sí nǹkan tó bá dínú ẹ̀. Kí wọ́n máa san ẹgbẹ̀lẹ́mùkún mílíọ̀nù náírà láti sanwó ibi tán páàkì jẹ́ẹ̀tì sí ní airport. Kò sí tó bá dín bẹ̀. Tí ẹ̀yà wọn tó bá lè máa jìyà kó máa rún yà lẹ́nu bíi pákó forever, wọn ò rí nǹkan tó burú nínú ẹ̀. Ó ní àwọn èèyàn kan máa sọ wípé Nigeria unity is non-negotiable. Ó ló wà negotiable, which is very very true. Ó wà negotiable. Má fokó mi sọnà, ọjọ́ kan lèèyàn kọ́. Ẹnu labẹ́rẹ́ fi ta sọ sí. Ọ̀rọ̀ ló kó wa pọ̀, ọ̀rọ̀ náà ni ó padà tú wa ká. Ó wá bẹ́tà ká fi tùbẹ́ ìnàbẹ́ túká. Ká lè láǹfààní àti tó mọ bára wa ṣe. Títúká tá a fẹ́ túká, àsọ pé kí Yíbò ọmọ lọlẹ̀ Yíbò, èmi ò ní gbàgbọ́ nínú yẹn. Ṣùgbọ́n kó dúró sílẹ̀ Yorùbá pẹ̀lú òfin Yorùbá. Àbọ̀mọ Yíbò tó ti kọ́lé sí Lẹ́kí ṣẹ́ wòlé ẹ̀rin àbẹ́gbèrú lẹ́yìn kọ́ máa gbé lọ. Ọmọ Yorùbá tó ti kọ́lé sí Sàǹfàrà tó kọ́lé sí Nasarawa àbí Kano sẹ́ẹ̀nì kó rulé ẹ̀ lérí kọ́ máa gbé lọ. Bó tiẹ̀ jẹ́ pé Yorùbá àti Yíbò lọ́gọ̀ jù. Mi ò ṣe mistake. Àwa àti Yíbò la gọ̀ jù. Kínìdí ẹ̀gọ́ wa ni pé Yorùbá àbí Fúlàní ò lè wà nílùú onílùú kọ́kọ́ máa ń ṣàn bẹ́ẹ̀. Ẹ tún lọ wádìí ẹ̀ dáadáa. Fúlàní ò lè ẹ́fà wà nínú ìlú onílùú kọ́kọ́ lé ńlá rìngìdì ń bẹ̀ tàbí kọ́ra mọ́tò tó dáa síbẹ̀. No. Rárá. Sábò ni wọ́n wà làwọn Haúsá wà. Bẹ́ẹ̀dì tí wọ́n fi sùn gan kọ́dà kéèyàn ó jí gbé kò sí tí ó fi ṣe. Àwa là á falẹ̀ ya nílùú onílùú. Là á kọ́ mansion sílùú onílùú, là á kọ́ estate sílùú onílùú, là á ní property sílùú onílùú. A kì í rò pé tí nǹkan tó bá tiẹ̀ di hele lọ́la. Yorùbá ò kì í rò nípa ẹ̀, Yíbò ò kì í rò nípa ẹ̀, ibikíbi tán bá ti dé ilé ọ̀wọ̀ ni wọ́n kà á kún. Ní ìsìn ńlọ́yẹ ká mọ preach gospel Odùduwà Republic àti restructuring ẹjẹ́ àmú fẹ̀gbẹ́kẹ̀gbẹ́. Tí kan ò bá bọ́ sí kíkan bọ́ sí létà ìkan eléyìí tí ò bọ́ sí ó bọ́ sí. Tí wọ́n bá ní ká restructure, yes, ẹjẹ́ àjókòó yìí tí tábìlì po ọ̀yá ẹjẹ́ restructure Nàìjíríà. Tán bá ti restructure ntẹ́mi sáàfẹ́ ni wípé kí Yorùbá ṣàkóso lórí nǹkan tó jẹ́ ti Yorùbá. That is all. Ẹ jẹ́ kọ́ ọmọ Yorùbá wà ní bọ́dà nínú kọ́sítọ́ọ̀mù tiwa. Nínú ọlọ́pàá sọ́jà kọjọ́ ọmọ Yorùbá immigration kọjọ́ ọmọ Yorùbá. Àwọn tí ó wà lápapá wọ̀f kọjọ́ ọmọ Yorùbá. Then ilé tó bá kù sálùbáríkà. Ntí táwa ń fẹ́ nìyẹn. So restructuring tàbí Oòduà Republic non-negotiable ló yẹ kó jẹ́. Ẹ má gbàgbé o, ọmọ Yorùbá tí ó bá ti support wa nísìn, tẹ́ ẹ bá ti lè support wa nísìn, tẹ́ ẹ fi wá ṣe mọ́ ọjọ́ lọ́mọ ń wẹ̀yìn rẹ̀. Àní sọ á lórí ọ̀rọ̀ Yorùbá mọ́. Ni mo fi sọ wípé láwọn country wọ̀nyí tó bá ti di October 1st ẹ jáde ẹ túyáyá jáde. Gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́ọ̀jíríà. Kọ́lọ́njẹ́ ìrìnà rí kíní dáadáa o pẹ̀lú àwọn ojú mi. Ẹ̀yin tẹ́ wà ní Augias,
wọ́n ní ibi tẹ́ ti pàdé ní 7 Chemi Dòdú àwọn tó wà ní Algeria àwọn ó ti mọ nǹkan tí mò ń sọ nípa ẹ̀. ẹ̀yin tẹ́ wà ní Angola Luanda ilẹ̀ ti máa kóra jọ gbogbo ẹ̀yin tẹ́ wà láǹgólà pátápátá tó bá ti di October 1st gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ẹ jáde ẹ lọ síbẹ̀ lọ́pọ̀ yanturu ni o. ẹ̀yin tẹ́ wà ní Argentina Bueno ló ti máa wáyé. Australia ó máa wáyé ní Canberra. Austria ó máa wáyé ní Vietnam. ẹ̀yin tẹ́ wà ní Bangladesh Dhaka ni yóò ti wáyé. ẹ̀yin tẹ́ wà ní Belgium Brussels ni yóò ti wáyé ilẹ̀ ti máa kóra jọ. ẹ̀yin tẹ́ wà ní Benin Republic ìlú Kútọ́nù náà ni ẹ ti kóra yín jọ lọ́pọ̀ yanturu. ẹ gbìyànjú kẹ́ ẹ ní bánà lọ́wọ́ ẹ jẹ́ kí gbogbo àgbáyé ọmọ wípé a fẹ́ jáde kó nínú ìgbéyàwó ìnira tí wọ́n ń pè ní Nàìjíríà yìí. ẹ̀yin tẹ́ wà ní Botswana Gaborone àbí Gaborone ló ti máa wáyé. ẹ̀yin tẹ́ wà ní Brasilia ló ti máa wáyé. tẹ́ wà ní Burundi Bujumbura ló ti máa wáyé. ẹ̀yin tẹ́ wà ní Burkina Faso ó máa wáyé ní Ouagadougou àbí Ouagadougou. ẹ̀yin tẹ́ wà ní Cameroon ó máa wáyé ní Buea àti Douala. ẹ̀yin tẹ́ wà ní Canada Ontario ló ti máa wáyé. ẹ̀yin tẹ́ wà ní Central Africa Republic ó máa wáyé ní Bangui. ẹ̀yin tẹ́ wà ní Chad ó máa wáyé ní Jamena ó máa wáyé ní Beijing. ẹ̀yin tẹ́ wà ní Congo ìyẹn Democratic Republic of Congo ó máa wáyé ní Kinshasa. ẹ̀yin tẹ́ wà ní Congo Republic of Congo ó máa wáyé ní Brazzaville. ẹ̀yin tẹ́ wà ní Cote d'Ivoire yóò wáyé l'Abidjan. ẹ̀yin tẹ́ wà ní Egypt ó máa wáyé ní Cairo Samalek. ẹ̀yin tẹ́ wà ní Cuba ó máa wáyé ní Havana. ẹ̀yin tẹ́ wà ní Equatorial Guinea ó máa wáyé ní Malabo Guinea. ẹ̀yin tẹ́ wà ní Ethiopia ó máa wáyé ní Addis Ababa. ẹ̀yin tẹ́ wà ní France Paris ló ti máa wáyé lẹ́ ti máa kóra yín jọ. ẹ̀yin tẹ́ wà ní Gabon Libreville ló ti máa wáyé. ẹ̀yin tẹ́ wà ní gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú yẹn bí mi ò bá pronounce ẹ̀ dáadáa ẹ ti mọ ibi tí mò ń dárúkọ. ẹ̀yin tẹ́ wà ní Gambia ó máa wáyé ní Banjul. ẹ̀yin tẹ́ wà ní Germany ó máa wáyé ní Berlin. ẹ̀yin tẹ́ wà ní Ghana Accra ló ti máa wáyé. ẹ̀yin tẹ́ wà ní Greece ó máa wáyé ní Athens. ẹ̀yin tẹ́ wà ní Guinea ó máa wáyé ní Conakry. ẹ̀yin tẹ́ wà ní Hong Kong ó máa wáyé ní Wonchui ó máa wáyé ní Wonchai. ẹ̀yin tẹ́ wà ní Hungary ó máa wáyé ní Budapest. ẹ̀yin tẹ́ wà ní India ó máa wáyé ní New Delhi. ẹ̀yin tẹ́ wà ní Indonesia ó máa wáyé ní Jakarta. ẹ̀yin tẹ́ wà ní Iran ó máa wáyé ní Tehran. ẹ̀yin tẹ́ wà ní Baghdad ó máa wáyé ẹ̀yin tẹ́ wà ní Baghdad ó máa wáyé ní ẹ̀yin tẹ́ wà ní Iraq jàre ó máa wáyé ní Baghdad. ẹ̀yin tẹ́ wà ní Ireland gbogbo ẹ̀yin tí Ireland Dublin lẹ́ ti máa kóra yín jọ. ẹ̀yin tẹ́ wà ní Israel ó máa wáyé ní Tel Aviv. ẹ̀yin tẹ́ wà ní Italy Rome lẹ́ ti kóra yín jọ. gbogbo ẹ̀yin tí Jamaica Kingston lẹ́ ti máa kóra yín jọ. ẹ̀yin tí Japan Tokyo ni láti kóra wa jọ. ẹ̀yin tí Jordan ó sọrí ẹrù o Anima ló ti máa wáyé àbí nǹkan. ẹ̀yin tẹ́ wà ní Kenya Nairobi ló ti máa wáyé. ẹ̀yin tẹ́ wà ní Korea South ó máa wáyé ní South ó máa wáyé ní Korea North náà. ẹ̀yin tẹ́ wà ní Kuwait ó máa wáyé ní Awali. ẹ̀yin tẹ́ wà ní Lebanon ó máa wáyé ní Beirut. ẹ̀yin tẹ́ wà ní Liberia ó máa wáyé ní Monrovia. ẹ̀yin tẹ́ wà ní Libya ó máa wáyé ní Tripoli. ẹ̀yin tẹ́ wà ní Malaysia ó máa wáyé ní Kuala. ẹ̀yin tẹ́ wà ní Mali ó máa wáyé ní Bamako. ẹ̀yin tẹ́ wà ní Mauritania ó máa wáyé ní Novak. ẹ̀yin tẹ́ wà ní Mexico City tẹ́ wà ní Mexico ó máa wáyé ní Mexico City. ẹ̀yin tẹ́ wà ní Morocco ó máa wáyé ní Rabat. ẹ̀yin tẹ́ wà ní Mozambique ó máa wáyé ní Maputo. Namibia ẹ̀yin tẹ́ wà ní Niger ó máa wáyé ní Niamey. ẹ̀yin tẹ́ wà ní Philippines ó máa wáyé ní Manila.
ẹ̀yin tẹ́ wà ní Pakistan ó máa wáyé ní Islamabad. ẹ̀yin tẹ́ wà ní Poland ó máa wáyé ní Warsaw. ẹ̀yin tẹ́ wà ní Portugal ó máa wáyé ní Lisbon. ẹ̀yin tẹ́ wà ní Romania ó máa wáyé ní Bucharest. ẹ̀yin tẹ́ wà ní Russia ó máa wáyé ní Moscow. ẹ̀yin tẹ́ wà ní Sao Tome ó máa wáyé ní ẹ̀yin tẹ́ wà ní Saudi Arabia Riyadh ló ti máa wáyé. ẹ̀yin tẹ́ wà ní Senegal ó máa wáyé ní Dakar. ẹ̀yin tẹ́ wà ní Sierra Leone ó máa wáyé ní Freetown. ẹ̀yin tẹ́ wà ní Singapore ó máa wá ní Show House. ẹ̀yin tẹ́ wà ní South Africa ó máa wá ní Sunnyside ó máa wáyé ní Sunnyside àti Johannesburg. ẹ̀yin tẹ́ wà ní Spain Madrid ló ti máa wáyé. Madrid ní kẹ́ ẹ ti kóra yín jọ lọ́pọ̀ yanturu. ẹ̀yin tẹ́ wà ní Sudan Khartoum ní kẹ́ ẹ ti kóra yín jọ. ẹ kóra yín jọ ní Stockholm. ẹ̀yin tẹ́ wà ní Switzerland ní Belleville. ẹ̀yin tẹ́ wà ní Syria ẹ kóra yín jọ ní Damascus. ẹ̀yin tẹ́ wà ní Tanzania ẹ kóra yín jọ ní Dar es Salaam. ẹ̀yin tẹ́ wà ní Thailand ẹ kóra yín jọ ní Bangkok. ẹ̀yin tẹ́ wà ní Togo ẹ kóra yín jọ ní Lomé. ẹ̀yin tẹ́ wà ní Tunisia ẹ kóra yín jọ ní Tunis. ẹ̀yin tẹ́ wà ní Trinidad and Tobago Spain. ẹ̀yin tẹ́ wà ní Turkey ẹ kóra yín jọ ní Ankara. ẹ̀yin tẹ́ wà ní United Arab Emirates UAE ẹ kóra yín jọ ní Abu Dhabi. ẹ̀yin tẹ́ wà ní Uganda ẹ kóra yín jọ ní Kiev. United Kingdom ẹ kóra yín jọ ní London. United States of America ẹ kóra yín jọ ní Washington àti Atlanta. ẹ̀yin tẹ́ wà ní Venezuela àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kóra yín jọ láwọn ìlú yìí. ẹ jẹ́ kí gbogbo wọn jáde láti sọ fún wọn wípé ìgbéyàwó tí wọ́n ń pè ní Nàìjíríà ó ti sú wa. Àkàndá kó tó di pé màá máa lọ mo ní kí n sọ fún yín kí n béèrè lọ́wọ́ yín nípa arákùnrin kan Gana lórúkọ ẹ̀ tó ní àwọn kan gbé ní kóun wá lọ kóun máa dà lóró ní Taraba wọ́n ní kóun wọ́n lọ dà lóró ń bẹ̀. so ìgbà tí wọ́n béèrè pé èló ló ń gbà ó ń béèrè lọ́wọ́ wọn wípé kí wọ́n fún òun ní 1 billion naira. wọ́n ló ti pọ̀ jù. mọ́gbọ́n ẹnìkan ẹgbẹ́nu ọlọ́kùnrin mọ́gàn ẹgbọ́n gan tí arákùnrin sọ fún rẹ̀. Nigeria about 3 states that they want to. They have about 4 states that they want to collect they want to capture. They want to capture. Being Plateau, Taraba, Benue, and Nasarawa. But those Malam that I was doing something with them, they say they blocked people that can choose to sponsor this state or this state or this state. So the one that call me choose to sponsor at Taraba. We should capture Taraba state. Then when I go to finalize the connection that they will give me before the fight we start, I tell them that they should give me 1 billion. Those people say that the money is too much. They started to bargain the money with me. They give me 50, and I say 50 million is too small. They should give me at least 750 million, so that the Taraba state have Adabarak, have many security inside. So they should give me the money so that with the security we can make on how the fight will go on. So those people say that the price is too much. Then give me 350 million. Then me, I refuse to fight on 350 million. Then did you collect the money? No. When I refused, they didn't give me because the money that they said they will give me 350 million was too small. Okay, kí ni mo fẹ́ mú jáde nínú fídíò tí mo play yẹn
ó ní wípé ó ní tí wọ́n bá fún àwọn níbi 750 million naira àwọn máa lè negotiate pẹ̀lú àwọn security agents so that àwọn ó lè wọlé sí Taraba àwọn kan máa pààyàn bó ṣe wà wọ́n máa dà lóru bó ṣe wà wọ́n ẹnìkan kan ò sì ní rí àwọn mú àwọn security agency ń ló máa sọ àkókò táwọn ò ní sí ń ta àkókò tí wọ́n lè wọ̀lú ni mo fi sọ fún yín wípé gọ́fìmẹ̀ntì mọ̀ nípa ìdàlúrú tí ń wáyé ní Nàìjíríà ṣé ẹ gbàgbé mo sọ lọ́dún tó kọjá tó ti sọ lọ́dún yìí wípé èròǹgbà ajagunfẹ̀yìntì Muhammadu Buhari pẹ̀lú Fúlàní wọ́n capture gbogbo Nàìjíríà ẹ gbọ́ pé ó dárúkọ state mẹ́rin pé wọ́n ní káwọn capture ẹ̀ state kan tí wọ́n gbé sí ìkíà òní Taraba tí wọ́n bá ti capture mẹ́rẹ̀ẹ̀rin my dear brothers and sisters ibi tọ́kàn wọn wà gangan south ni ṣùgbọ́n wọ́n wò wípé ilé láti kẹsàn-án ròde káwọn kọ́kọ́ fà pẹ́ ńlọ fi jẹ́ pé wọ́n ń pààyàn ní Kaduna lójoojúmọ́ tẹ́nìkan kò sì rí wọn mú. now tí wọ́n bá ti negotiate pẹ̀lú àwọn security agency àwọn yẹn ó gbowó àwọn yẹn máa kó lóde nígbà táwọn bá fẹ́ dà lóró tó bá kàn dàárọ̀ gbogbo ọkàn mọ́ sáré káàkiri nígbà àwọn tó ti pààyàn mẹ́wàá wọ́n ti pààyàn 20 kan o wọ́n tó dáná sun lébi 12 kan o ní ìròyìn máa gbé. ìròyìn tó bá ní lọ́kàn jẹ́ ni wípé nígbà tí mo padà gbọ́ nípa arákùnrin wọn ni wọ́n ti pa wọ́n ní ó fẹ́ lọ rìlíìsì ara ẹ̀ ní Benue ò ní wọ́n fi pa àwọn tó gbé sẹ́ran náà ni wọ́n pa pé kọ́ mọ́ lọ́mọ kakọ kọ́ mọ́ lọ́mọ dárúkọ àwọn. ìbò ẹ̀dúró ibo nílùú ń lọ àwọn èèyàn kankan déédéé máa rò lọ́kàn wípé ẹjẹ́ á lọ dá wàhálà lẹ́ ń bè ẹjẹ́ á gbàlú eléyìí tí wọ́n bá gbà kí náà fẹ́ fi ṣe ta ló fẹ́ gbẹ́lú kan kó láyé kí ló dé tí wọ́n fèrú gbàbùkún adẹ̀lájọ wà ní Nàìjíríà ìwọ́dẹ̀ fẹ́ kú sí Nàìjíríà my dear brothers and sisters ilé tó lọ ìgbà tíjó bá ń yọmọlúàbí ní kò lójú agbo ìgbéyàwó tí ò wọ́ọ̀kì ní Nàìjíríà the best thing ò ní pé ká dá dúró lọ́tọ̀ Odùduwà Republic is non-negotiable ẹ má gbàgbé tẹ́ ẹ bá ti sọ̀pọ́ọ̀tì wa lélẹ́yìí ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí àní dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mọ́ ẹ̀yin àgbààgbà ẹ gbọ́ wa dáadáa o olóyè Sunday Igboho léwájú báyìí I expect Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò láti ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ti darapọ̀ mọ́ wa à ń retí gbogbo OPC láti darapọ̀ mọ́ wa. advice mi ni pé ní October 1st ẹ má gbàgbé ẹ má jáde rally o gbogbo aṣọkọ́ là ń sá lóòrùn ìpàdé ni kẹ́ ẹ jẹ́ ká kóra wa jọ láti ṣe láwọn ibì kan mi ò ní disclose ẹ̀ ẹ má jáde rally because rally wa máa wà meaningless ó máa jẹ́ kán fojú sí wa lára láti mọ̀ lé wa káàkiri àní ìdí ẹ̀ ṣùgbọ́n gbogbo àwa tá a dárúkọ yẹn gbogbo ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá pátápátá ẹ jẹ́ á gbàgbé ní tí mo fẹ́ràn Yorùbá sí leléyìí tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ nǹkan tó máa ṣe wá láǹfààní Yorùbá kì í rántí ẹ̀sìn Christian lélẹ̀ Muslim lélẹ̀ kò sí nǹkan tó kan Yorùbá pẹ̀lú alábàálá lélẹ̀ kò sí nǹkan tó kan wá pẹ̀lú yẹn Yorùbá máa ń ríra wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá kan that is tá a bá fẹ́ ṣe nǹkan ẹ jẹ́ á ṣe léyìí bẹ́ẹ̀. àti Christian àti Muslim àtàlábàáláyé ìkan ṣoṣo ni wá Yorùbá kan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ló ń sàn nínú san wa because tí wọ́n ò bá ponú àwọn tí ń pààyàn kì í béèrè lọ́wọ́ ẹ pé are you a Christian or Muslim kan tó pa wọ́n. lélẹ̀ tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ ẹ̀sìn ní South ó lè jẹ́ ní bòmí àwọn èèyàn kan lè máa ja jihad ń bòmí kì í ṣe ńlẹ̀ Yorùbá. àwọn tó ń jiyàn gbé ò béèrè lọ́wọ́ ẹ pé ṣé Christian ní àbí Muslim kan tó jí wọn gbé. ìjínigbé tún ti ń lọ lọ́wọ́ lókè Ògùn báyìí gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́. wọ́n láwọn tó ń jí wọn gbé dẹ̀ ní owó ńlá ni wọ́n ń béèrè lọ́wọ́ wọn that means àti sùn
ariwo lẹ́gbẹ́ Àmọ̀tẹ́kùn ń pa. ṣé báwọn bàbá wa tiẹ̀ lágbára nígbà náà bógun bá ń bọ̀ wọ́n á máa yánlẹ̀ ṣé gbogbo àwọn nǹkan ìtìkú ni. Fúlàní ń fẹ́ràn jẹko yín ẹ̀yán lẹ̀ ńgbà ìsèpẹ́ fìbọn pa àbẹ́gun lọ́bẹ gbàtí màálù wọn bá dẹ̀kù àrá náà lọ́pa wọn náà kì í sọwọ́ láyẹ̀sẹ̀ fi lé wọn pé kán máa lọ fúnra wọn náà máa sá. Fúlàní bold wípé àwọn ti tírèènì fìjìláńtì 1000 wọ́n mọ̀ tẹ̀lé màálù káàkiri ńjọ́ ni màálù dín tí fìjìláńtì ń tẹ̀lé káàkiri màálù náà ti ń gba gáàdì. sẹ́kọ̀ ságbára ńlẹ̀ Yorùbá mọ́ ni ká síbẹ̀ ẹjọ́ làbò ògùn rò ọ̀dà ń ta fẹ́ fi yánlẹ̀ yìí o ọmọ tó bá ti jọ́ ọmọ Yorùbá o tí kì í sọ̀dàlẹ̀ tó bá kọjá ń bí ní gbàgbà nǹkan kan ò gbọ́dọ̀ ṣe é. ṣùgbọ́n tó bá ti jẹ́ Fúlàní tàbí ẹni tí ń bá tó jẹ́ ọ̀tá tàbí ọ̀dàlẹ̀ tó fẹ́ wá ṣe Yorùbá níjàmbá kíkiri ó mú kò jù bẹ́ẹ̀ lọ. oríṣiríṣi ìlú ni àrá ti ń pa màálù ọgbọ́n Yorùbá ni kí ló dé tá a lè lò ó. gbogbo ìjà tá a bá fẹ́ jà ẹ̀jẹ̀ ọjẹ́jà abẹ́nú ká má sì pariwo ẹ̀ síta. ẹ̀wọ̀n ń pa wá ni wọ́n ń jí wa gbé ni ẹjẹ́ á fèsì wọn. ẹjẹ́ á ṣe lápapọ̀ gbogbo ẹnu kọ́ la fi sọ̀rọ̀. ẹjẹ́ á ṣe lápapọ̀. ìgbà táwọn náà bá ń sọnù tọ́mọ wọn ò délé pé wọ́n mọ̀ wípé nǹkan kan ń ṣẹlẹ̀ wọ́n ò fi iná jóra wọn kán tó fi jọmọ ọlọ́mọ. ìwọ̀nba tí mo ní kí n mú wá fún wa lónìí nìyí o. October 1st jákèjádò àgbáńlá ayé ni kí gbogbo ìran Yorùbá ti ń bẹ láti ṣèwọ́de except Nàìjíríà. mo tó repeat except Nàìjíríà. ẹ má jáde rálì ní Nàìjíríà o. ẹ jẹ́ káwọn tó wà lókè òkun kí wọ́n mọ̀ ṣe. àwa tá a wà nílé káwa ọ̀fọ̀gbọ́n ṣe. yọ̀ọ̀yẹ́ ni kò ní yẹ ẹ lẹ́ Ọlọ́run kẹ́ ń bó ṣe kẹ́mọ rẹ ni kí ọmọ káàbà. àkàndá ọ̀rọ̀ ń bẹ ṣùgbọ́n kò sáàyè. n ò fẹ́ gbà kókó yín púpọ̀ mo tiẹ̀ ti gbà already. ẹ ṣe bẹ̀sí ń tẹ́tí sí mi. gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn orin táwọn kan gbà kékeré mo ti bá yín pákéjì gbé mélòó kan mo ti bá yín pákéjì mélòó kan especially fáwọn ọmọ wa. ọjọ́ mélòó la ń lò nílé ìwé ọjọ́ mélòó la ń lò nílé ìwé kò sí léwé ní sátidé kò sí léwé ní sànńdé múra o má ṣe sọlẹ̀. àwọn orin táwọn kan gbà kékeré nìyẹn o mo kàn ní kí n rán létí bíi mélòó kan bẹ̀ ni o lágbára Ọlọ́run bọ́lá ń bá ràn wá lọ́wọ́ á gbé jáde pẹ̀lú ògo Ọlọ́run. mo ń bọ̀. ṣiṣẹ́ ọ̀lẹ ká sọ ìyàbò rẹ̀ sùn ẹni bọ̀lẹ̀ kò rọ̀ mọ́ bí ẹ wá wáyé ọ̀lẹ o. àkàndá ilé mi yá ẹ má gbàgbé lórí péèjì tẹ wà ẹ láìkì ká ẹ fọ́lọ̀ ẹ já sọ̀pọ̀tì ara wa ìfẹ́ ní ohun púpọ̀ sí lẹ́nu wa ẹ jẹ́ kí n máa lọ ẹ má gbàgbé tẹ bá ní nǹkan pàtàkì tẹ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp àṣà Yorùbá ìtàn Yorùbá ìtàn ló káàkiri bó ti ẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan fẹ́ bomi tútù sí wa lọ́kàn àní jẹ́ kọ́ rẹ̀ wá àwọn tán ní ká máa pákéjì owó wá sí àwọn pálàsì wa gbogbo ẹ̀yin ọba aládé tẹ bá nífẹ̀ẹ́ sí kí àwọn èèyàn mi ó wá èmi ò ń jáde ní tèmi káwọn èèyàn mi ó wá láti wá gba ìtàn ìlú yín ká gbé jáde
ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Ẹ̀yin tí ẹ bá súnmọ́ àwọn kábíyèsí wọ̀nyí ẹ já bá wọn sọ̀rọ̀ +1 937 969 0257 +1 937 969 0257. Lórí project yìí a sì nílò ìrànlọ́wọ́ bọ́lọ̀ ń bá mi sí tẹ́ fẹ́ kún wa lọ́wọ́ gẹ́gẹ́ mo ìsọmọ́lá a ní ìdí kámẹ́rà méjì, a ní ìdí drone, a ní ìdí generator, a ní ìdí light, a ní ìdí oríṣiríṣi nǹkan tí yóò mú ìrìn àjò wa yá ká lè fìdí ìtàn Yorùbá múlẹ̀ káàkiri gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá. Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Bẹ́ẹ̀ bá wo rí péèjì mi ẹ máa rí GoFundMe ń bẹ̀. Ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ lè gbọ̀nwọ́ sí i láti bẹ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ rí màá padà share ẹ̀ ẹ̀yin náà ó rí. Bẹ́ẹ̀ bá láǹfààní láti gbọ̀nwọ́ sí i dídùnnú Ọlọ́run ni. Ẹ jẹ́ ẹ ràn wá lọ́wọ́ ká lè ran Yorùbá lọ́wọ́ lágbára Ọlọ́run. Rally on the 1st ẹ jẹ́ gbogbo ọjà ṣàánú. Èmi ń yá mi gbé àwọn YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko subscribe sí Ẹwà Èdè Yorùbá TV subscribe sí Akọ́mọlédè Yorùbá TV subscribe sí Òwe Yorùbá TV níbi tá a ti ń sọ ìtumọ̀ òwe kí làwọn ìtàn tó bí òwe àti ìwúlò òwe subscribe sí Oríkì Yorùbá TV níbi tá a ti máa bóríkì orílẹ̀ yín pàdé subscribe sí Ìkórìtà Kò Yé Mi níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù subscribe sí Àṣà Yorùbá níbi tá a ti ń sọ̀rọ̀ nípa Àṣà Yorùbá TV subscribe sí gbogbo ilé tó bá ti jẹ́ mọ́ ti Àkàndá Ọ̀rọ̀ Awíkonko subscribe sí bó ṣe kan bó ṣe méjì lágbára Ọlọ́run orin lásán mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú mi àánú Ọlọ́run ò ní fi ń sílẹ̀ ẹ̀ ní fi pósí gbòòrè yín èmi náà ò ní fi màtí ìgbà tèmi ẹ̀yin ó lé àwọn ọmọ wa torí pé àìrẹ́ni bálà ni kì í jẹ́ kọ́là ó yá gbogbo àwọn ìlú òkè òkun tó dá yẹn torí pé wọ́n rí èèyàn ṣiṣẹ́ lẹ̀ fún wọn ni wọ́n rí àwọn aṣíwájú wọn ni wọ́n ṣiṣẹ́ lẹ̀ fún wọn àwa náà ti dá síwájú ẹ jẹ́ á rò nípa èrò ẹ̀yìn ẹ jẹ́ á gbìyànjú ká tiẹ̀ fi nǹkan tó dá sílẹ̀ fún wọn káwọn náà lè fàdúrà ránṣẹ́ sí wa lẹ́yìn wa ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run á tún láǹfààní láti pàdé lọ́jọ́ mi. Àjàó Àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ló ń dágbére wípé ó tún dọjọ́ kan pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ́run ọmọ fi wá wọn ra wa ó dàbọ̀ báyìí gàrí o. Ọ̀lẹ àlàpà máa ṣiṣẹ́ ọ̀lẹ daṣọ ìyàbò rà sùn ẹnì bọ̀lẹ̀ kò rọmọ bí ẹ wá wáyé ọ̀lẹ o ọ̀lẹ o. Ọ̀lẹ sàn kò tètè tají ilẹ̀ mọ́ ọ̀lẹ kò ṣe o kọ́lẹ̀ tó nà fọwọ́ gbójú gbogbo ayé ti débi iṣẹ́ wọn ọ̀lẹ àlàpà báyìí báyìí o.